orúkọ ọlọ́run méjì kan wà tí mo fẹ́ kọ́ wa lónìí tí orúkọ ọlọ́run méjì bá rìn papọ̀ ẹni tí ò rí jẹ àbí táyé gbógun tì àbí tí wọ́n ti gba ìràwọ̀ ẹ̀ àbí wọ́n ní wọ́n ti ègún ń jà èpè ń jà wọ́n fẹ́ kó ṣoríire lẹ́sẹ̀kẹsẹ̀ ìmọ́lẹ̀ ọlọ́run á máa wọnú ayé ẹ̀ á dẹ̀ bẹ̀rẹ̀ sí ń ṣe nǹkan dáadáa kí lórúkọ ọlọ́run náà ya Allahu Ya-Nur ya Allahu Ya-Nur ya Allahu Ya-Nur ya Allahu Ya-Nur wàá ṣe 3,333 wàá bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday wàá parí ẹ̀ Saturday bí sídìí láìta alágbógbó nǹkan báwo kó jẹ́ ìpèníjà anytime ló lè bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday ọjọ́ méje péré ló fi ṣe wàá dẹ̀ máa ṣe sàrà ẹ̀ kó dẹ̀ fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ àyídà tó bá ṣe prayer ìtàn àbí kó tó ṣe nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní gbogbo ẹ̀yin obìnrin àtẹ̀yìn alásàlátù tẹ́ ń gbádùn ètò wa tẹ́tẹ́ àlórí social media tẹ́ ń gbádùn ètò wa anídìí ajé àti umura ní organisation wa ẹ fi ajé àti umura slot ẹ fi ta Global Dahiratu Dhikrlahi Islamic Organization ẹ fi ajé àti umura slot ẹ fi ta wá lọ́ọ̀rẹ́ aláwọn èèyàn tá máa fún wọn máa jẹ́ sárákọ̀ fún yín account number ní fáwọn ọmọ aláìní fáwọn opó fún lọ síwájú ẹ̀sìn 0123214254 account number fáwọn aláìní 0123214254 Wema Bank of Nigeria innal izzata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba lónìí ayé wa ń báyọ̀ ń fa ni wọ́n gbára wọ ẹni ya Allahu Ya-Nur 3,333 bẹ̀rẹ̀ ní Sunday kó parí ẹ̀ Saturday kó dẹ̀ ṣe sàárà ẹ̀ bisimilayi ta'ala ọ̀nà Allah very simple o gbẹ́bọ̀ o gbé tutù àwọn ọmọ máa fi ń rin ilẹ̀ pé orúkọ ọlọ́run lágbára walillahi al-asma'ul husna fad'uhu biha wasarul lazina yuliduna fi asma'i so wá ìsánsá alákà ìbádé ànífàì ní kọ̀ríbù ujibu dáwàtà dáì sáádà ha ní lówí ẹ tẹra mọ́ orúkọ ọlọ́run ẹ súnmọ́ ọlọ́run ẹ pè ọlọ́run ẹ ṣe sàárà ẹ gbààwẹ̀ gbogbo nǹkan tẹ́fẹ́ máa fi kojú tẹ́fẹ́ máa fi bẹ ọlọ́run tẹ́fẹ́ fi kojú pírọ́blẹ̀mù yẹn jẹ́ kó jẹ́ nǹkan tó legit kó má jẹ́ nǹkan tó lẹ́bọ lẹ́rù gbogbo ẹ̀yin tẹ́ bá wà lórí ìdùbúlẹ̀ àìsàn àbí tálùjọ̀nù ń dà láàmú àbí tó wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ contact Global Dahiratu Dhikrlahi Islamic Organization health and spiritual department lórí nọ́mbà +2761295638 ẹ contact fáwọn product wa lóríṣiríṣi àwọn ẹ̀kọ́ tèmi kọ́ ní India tí mo kọ́ ní China ní Arab country ní Asia continent iṣẹ́ tí mo kọ́ káàkiri Africa ni iṣẹ́ tí mo bá ń lé ní ọmọ Ìlọrin ni mí iṣẹ́ tí bàbá mi ń ṣe ni adẹ̀gba doctor àgbà professor lórí ojú ọ̀nà egbò ewé àtegbò lórí ojú ọ̀nà spiritual generally à ń sọ eléyìí àfihàn ilẹ̀ pé ọlọ́run bùn àwa ìsìláàmù àwa mùsùlùmí lágbára ni látúnṣàkú àǹfúṣàkún huwa alamu bímọ ní ntakọ̀ àtúráì láti pẹ̀lú àwa ní nǹkan ọlọ́run ọba nìkan innal izzata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba lóní masalamu wa ilal liqa'i.